kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Ya Rabbi kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Saoty kí ni ò jẹ́ ká lè gbàgbé àwọn bàbá lágége tàná. Àṣesílẹ̀ Adam tàná akúrí ni ó gbàgbé yẹn o. Kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam lágége tàná. Tó bá gbà tíra bàbá kí wọ́n fi kọ́ ẹ̀ńkéwù lè ní. Tó bá lọ Marikazy bàbá lọ́gbà ṣáádà lánàá àti ní. Wàá ti ká tíra bàbá àwọn bàbá lágége tàná. Wàá ṣàǹfààní mímọ́ bàbá bóyá o gbọ́ lẹ́nu èèyàn ni. Gbogbo ọ̀nà tó bá rìn ní wàbá ọwọ́ bàbá lágége débà. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Special request ṣáni bàbá téèyàn bá fẹ́ dúró ẹ̀ o. Kí sọmọ ká súnmọ́ ìyàwó kó bímọ wọn ń tọrọ ẹni. Bàbá tó bí Adam tàná àwọn ni wọ́n lọ sọ́dọ̀ àfa Sheikh Adamu alánàmú báwọn ń fẹ́ kí wọ́n máa pa wọn. Bísàmù kẹta máa wọn àfa alánàmú ló sọ fún bàbá bákí tó bí Adam tàná bó ti kọjá ohun tó ń rore. Tọrọ fọmọ kò ní jẹ wọmọ ọmọ òun bí mo ṣe wòye. Ó ti ìbí kó dá òyìn fẹ́ ìyàwó tó máa bírú ẹ̀fọn. Ìyá mi ló lè bímọ àmì wàá kúrò lórílẹ̀‐èdè yìí o. Abímọ wa kọ bímọ obìnrin kó tó bọ́kùnrin Adam tàná tó bá bí tán kó pọ́dún mẹ́sàn-án kó tó gbé wá sínú Ìlọrin. Special request Adam tàná ní special need Adam tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Iṣẹ́ bàbá lágége tèmi kò lè jẹ́ àgbàgbé Ádámọ̀ tàná. Ó bàbá Ádámọ̀ tàná ó búrò bàbá lágége tèmi. Lójú bàbá lágége tèmi lójú bàbá lágége tàná. Súra bàbá lágége tèmi ní ti bàbá lágége tàná. Ìṣe bàbá lágége tèmi ìwà bàbá lágége tàná. Mímọ̀ bàbá lágége tèmi júwe bàbá lágége tàná. Ọmọ bàbá lágége tàná ní bàbá lágége tèmi. Kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Ọ̀nà tó gbà ń bímọ lànà dèní tó dáná bí bàbá. Àtọ̀tẹ́sìn fi bí tiẹ̀ ṣe mọ̀ pé àtọ̀ eré sani kíkan ni. Àgbófin bí tiẹ̀ bàbá tó bí bàbá lágége tàná. Láyé ni wọ́n ní ìwé yìí olùpèpè sọ́nà lànà. Abdul Baki ni ọmọ àbí Abdullahi ló bá Abdullahi. Baki yẹn ló bí Adam tàná tó bí bàbá lágége tèmi. Wàásà ní Baki lọ nílùú Benin Republic torí kó múṣẹ́ Ọlọ́run tànká wọ́n pọ̀ níṣẹ́ Ọlọ́run lókìkí. Ọlọ́bọ̀ bá ìlú yẹn ò pè wọ́n pé kú iṣẹ́ Ọlọ́run àfa bí fún ẹ lówó àràsìn tán mo fún ẹ láìṣà nígbà wo kó máa jẹ́ yàwó bàbá Baki tó bí lágége tàná. Àìṣà tó bí Adam tàná bàbá lágége tèmi. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Bàbá tó bí Adam tàná bàbá tó bí Adam tàná làfà bàbá lágége tàná. Àfà sọ́lú ẹ̀sìn ní òbí wa ló kọ́ bàbá lágége tàná. Sheikh lágbà jùní àfà bàbá lágége tàná. Níkànnà Sheikh Adam Namaji ló kọ́ bàbá lágége tàná. Ìyànjú Ádámọ̀ tàná ló gbé bàbá lágége tàná. Àwọn tí wọ́n kọ́ wọn mọ̀ pé ó jọ ohun tí wọ́n kọ́ lọ́dọ̀ wọn. Ṣẹ́rí bàbá lágége tàná ló kọ́ bàbá lágége tèmi. Marikazy lágége màní lórí bàbá lágége tèmi. Kásòtì tán Marikazy mọ̀ pé ìmọ̀ bàbá lágége tèmi. Lọ́lá ìyànjú irú tàná tí Abdullahi Adam ní. Wọ́n fi jà wọ́n tọ́kọ̀ wọn lànà ní ti bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Ọ̀rọ̀ bàbá lágége tàná ṣàlẹ̀ sọ́tọ́ ní ilé ni. Ṣé bàbá lágége tèmi lè jẹ́ kọ̀rọ̀ Ádámọ̀ tàná kó tọ́ lẹ́nu lọ́jọ́ tèmi torí bàbá lágége tèmi. Agbádá Ṣeun Adam tàná tèmi gbálùkì ń balẹ̀. Ayọ̀ ọkàn tọmọmọ tàná ìráyé sá tọmọmọ tàná ìjẹ́ akin tọmọmọ tàná òdodo tọmọmọ tàná ṣe lélókun lára tèmi. Káwá sọ̀rọ̀ mímọ́ tèmi wárí bàbá lágége tàná ìtàn bàbá lágége tàná ẹkún tí ń gbọ́ látà tàná bí bàbá ṣe fọ́ mi mọ̀ká kí Marikazy tó dé àti ìtàn ìgbésí ayé bàbá kọ́ mo fẹ́ sọ akúkí ọ̀kan. Kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége. Ibi tí bàbá lágége tàná Adam ibi tí bàbá lágége tàná ti parí ní àdìgún
tèní ti bẹ̀rẹ̀ Marikazy tàná tíjú tàná lọ láyé tèní ìdádí sánáwì tàná dípúlọ́mà tún ti kúnlẹ̀ ní yunifásitì ńlọ mùdírù ẹ ṣé bàbá lágége tèní ilẹ̀ àti fífẹ́ tàná tèní ti tún jẹ́ kó máa fẹ̀ sí àsọsílẹ̀ Adam tàná báwọn ilẹ̀ Marikazy kan gbàtàn ní ó padà ló ń ṣẹlẹ̀ yìí bàbá wa lágége tèní tí ń ralẹ̀ náà padà tán òkè bàbá wa lágége tèní tí ń ralẹ̀ náà padà tán new building Marikazy tèní lọ́wọ́ bàbá lágége tèní ṣòfọlá Marikazy tèní lọ́wọ́ bàbá lágége tèní àjọṣepọ̀ àṣìyàrí pẹ̀lú Marikazy tó ń kú lọ tìjì ìtẹ̀síwájú bàbá tàná ní bàbá lágége tèní. ṣé bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèní. síra bàbá lágége tàná 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 síra bàbá lágége tàná ó ti kọjá ọgọ́rùn-ún lè ní gbogbo ẹ̀ ní àdúgbò tèní wípé kò parẹ́ ní wọ́n ń tẹ̀kù síra bàbá lágége tèní ó ń lé lógún kọ̀ọ̀kan lọ èèmọ̀ bàbá lágége tàná extraordinary ní tèní ó ẹ̀ ń tọkàn ẹ̀ ń sọ̀rọ̀ fún bí ti bàbá lágége tàná agbára bàbá lágége tàná kékeré ní lẹ́gbẹ̀ẹ́ tèní bàbá òkú lórí research bí ti bàbá lágége tàná gbòdélé bó bá dé ìdára lórí tíra ni wà bàbá àbíbù lágége tèní tán wà fún túbà àwọn ọjà wọ́n ti ń ṣe sí tíra lèmi tẹ̀síìrì bàbá lágége tèní gbóná ju ti bàbá lágége tàná ìjáde ṣe wá sí tèní nǹkan náà bàbá lágége tàná. ṣé bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèní. àwọn ọmọ bàbá lágége tàná ọ̀dọ́mọ bàbá lágége tèní tèní ti bí kún bàbá tàná láti 1997 ni àwọn tó gbà ṣáádá tàná láyé bàbá lágége tàná ẹkú ìgbà fún lára tèní gbogbo ibi tí Marikazy tàn dé lọmọ bàbá lágége tèní káyà bàbá lágége tàná lọ́hùn kẹ́yà bàbá lágége tàná tó ti lọ bá bàbá lágége tàná káyà bàbá lágége tèní járíà Amudulilahi aya ti bàbá lágége tèní ṣáwọn aya bàbá lágége tèní mọ́mọ́ bàbá lágége tèní gbogbo olólùfẹ́ bàbá wa lágége tèní tani kan ò ní ṣe bàbá kọlọ́hún kó ṣọ́wọ́ aṣọ bàbá àláfíà tó pọ̀ fún bàbá ẹ̀mí gígùn tó pọ̀ fún bàbá kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèní. ṣé bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèní. kẹ́ bàbá lágége tàná Sheikh Amudulilahi àdìlórí kò ṣọ́ bàbá lágége tèní ó àdámọ̀ tèní. ṣé bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèní. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. Marikazy ni wà ó Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. bàbá wa ṣe òrájì oṣù láìmọ̀nà lẹ́gbà. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. àṣehù mú sínú èdù ẹ̀pẹ́ alárọ̀ ni wọ́n. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. bàbá wa bí ó bá kú sọ́dírù dín ní nǹkan o. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. ṣé wúlúùnù ṣàìkìrún Faari àdámọ̀ lẹ́jẹ́. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. bàbá wa bá ń kọ́lá sádàlà lẹ́gbà o. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. ṣéwù Gani Salaudeen Faari Marikazy lẹ́jẹ́. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. Sheikh Latifu Amuni Faari àdámọ̀ lẹ́jẹ́ ò lẹ́pẹ́. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. àṣehù Jirjis Idris lẹ́pẹ́ o tó kọ́kọ́ túkútùbà Sheikh Abdullahi àdámọ̀. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. Sheikh Mustapha Sunusi Suglul bàbá ní sọlọ Ajimọdínà Bàkínní jámọ́ sójoojúmọ́ àkọ́tù nígbìrà Nasiruddin Bello àfàsùnra káyínnísà àfàmú ìdí ní Ìjẹ̀bú Faari àdámọ̀ lájẹ́. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. Sheikh Abdulrasaq Abdulrahman Yunusa Abdullahi Kogi Lábìjọ́ Murtado Nasir Sheikh Hamzat Hussein Ahmad Al-Fatih Shitu Nikutọ̀nù Ibrahim Mahmood Faari àdámọ̀ lẹ́jẹ́ o. Marikazy ni wà ó Faari àdámọ̀ lájẹ́. Lábẹ́òkúta tọ́lẹ̀ àtúnṣan ni Mustapha Mabugu Surajudeen Musa Isa Bello nǹkan Hamza Abdulrahman
Muhammad dende Ghana Hamid Ibrahim Ghana Faari Adamu lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Ajara Mọ́túláì Hasan Kudaratu Abdulraufu Aminu Lai Ibrahim Baba jẹ́tẹ̀ mi dára Abdul Kabir Sayuti Hasan Abdullahi Aminatu Alimi Ajatekru Monsura Abibatu Yusufu Faari Adamu lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Sheikh Sulaiman Namoru Fai Sheikh Dawuda Afala Sheikh Musa Alibadari Sheikh Hasan Sarukunko Aburido Onikijipa Alikuniyawi Saruji Sheikh Sulaimana Sheikh Abdullahi Mukadam Sakamami Faari Adamu lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Dáàkù l'Óṣogbo Amidi ìsàlẹ̀ kòtò Adam Tani n'Ílọrin Sheikh Ibrahim Gbodofun Sheikh Yunus Salakatawi Sọlí Sodiq ní Kaduna Ahmad Gasali Sokoto Kọ́dé onílé márùn-ún Faari Adamu lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Sheikh Balogun Anafi Mọ̀tà Faari Adamu lẹjẹ o lẹ́pẹ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Ìmọ̀mọ́ owó dáná Alhaji inú àwọn kan. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Journalist Ismaila Jose ní kàrẹ́ ńkọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Fatiu Akínsọ́dé fọ́mà fíìsì lásùn ńkọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Ìmáàmù Èkó àná Ibrahim Garuba Akínọlá. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Mufti ilẹ̀ Yorùbá late Hamza ńkọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Sheikh Jafar Mufẹ́ṣayé Faari Adamu lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Bàbá Muali Iwo tó ní Marikaz Shabab. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Abdulrasaq Iwo tó ní Marikaz Sakofi. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Sheikh Raumi bàbá rẹ̀ pẹ́tẹ́ ń bàdàn ńkọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Faari Adamu lẹjẹ o. Sheikh Jimoh Jubril. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Faari Adamu lẹjẹ o. Sheikh Abdul Wahab. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Khalifa ẹ̀sìn ní Ìbàdàn Sheikh Musa Solu ẹ̀sìn ní Obiwa. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Dr. Ibrahim ní UI Adébólú Faari lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Sheikh ẹlẹ́ṣin mẹ́ta Máàmù ńkọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Aládìsí bàbá o Sheikh Ismaila ńkọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Nílọrin bàbá wa Yahya Gòdì Múrítàdá Faari lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Professor Olóyèdè Isiaq Faari lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Ganiu Salawudeen Faari Adamu lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Bàbá wọn Lágúnjú Ibrahim Hamid ńkọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Professor Shuaibu Agaga Abdul Baki ńkọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Sheikh Hussaini Salawudeen Akata. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Sheikh Alábòtò Múrítàdọ̀ tó kún kọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Bàbá wa Shehu Awam Salami sẹ́yìn. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Shehu Kọ́ládé Ọ̀yọ́ Faari Marikaz lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Bàbá Múrítàdọ̀ lédè Faari Adamu lẹjẹ o. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Bàbá wa nìbàdàn Erúbù Abubakar ńkọ́. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Mọ̀ṣúdì Abubakar sọ́wọ́ nílùú Kétu. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Aṣẹ́wó Mọ̀ṣúdì Ramadan Jubilila. Marikazy ni wọ́n Faari Adamu lajẹ́. Sheikh Wahab Gọmọrí Faari Marikaz lẹjẹ o.
Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Sheikh Abdullahi Salati Faari Ádámọ̀ lẹ́jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Sheikh Sazili Sambo Faari Ádámọ̀ náà jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Sheikh Yahya Salati Faari Ádámọ̀ lẹ́jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Mufti Diyar Sulaiman Farouk Faari Ádámọ̀ lẹ́jẹ́. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Àṣewù Ibrahim Saheed Ọláhùnmí lórílẹ̀ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Bàbá wa Musa Yaya Agboola Lámù Kókó. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Amidu Subaru ń jọra o Faari Ádámọ̀ lẹ́jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Bàbá wa Yaya ń dáná gòdì Faari Ádámọ̀ lẹ́jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Dr. Abdullahi ti fún kan Faari Ádámọ̀ lẹ́jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Sheikh Eke Juma Faari Ádámọ̀ lẹ́jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Yusuf Kọ́láwọlé Rọ́ìsù ní Kọ́bátùl Marikazy yìí. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Hasan Arọ́láwà láyé tóró ń kọ́. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Sheikh Rasheed Mayaleke níjẹ̀bú òde ń kọ́. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Hamza Pélé Wúrà ní Mẹ́kọ́ Faari lẹ́jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Imran Akorede ní Mẹ́kọ́ ń kọ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Latif Akorede Faari Ádámọ̀ lẹ́jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Ìmáàmù Ẹ̀pẹ́ Abdulrahman Sàdálà Abíọ́lá ń kọ́. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Ìmọ̀ mi di Ajérò ní Ṣàgámù ń kọ́. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Sheikh Isa Sanusi Faari lẹ́jẹ́. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Ọpẹ́ ló yẹrù Jamiu bàbá wa Miru Jesh lábẹ́òkúta. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Àṣẹ́gun Ádámọ̀ yáyà lè fún lálẹ́ ń kánà ń kọ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Yàtà Tàrú Abdulatif lẹ́gbà Faari Ádámọ̀ lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Bàbá wa Mit Àtàtà Faari Marikazy lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Dr. Ridwanullah Ọlágúnjú Ibrahim ń kọ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Murtada Al-Hariri Faari Ádámọ̀ lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Mukibola Ashraf Ìṣọ̀lá Sàláti Ahmad Rufai. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Abdulrasaq Lagana Faari Marikazy lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Abubakar Harun Faari Marikazy lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Kamaru Sugar Faari Marikazy lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Yasi Agunaka Faari Marikazy lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Lọ́jímú Kéwúyẹmí Faari Ádámọ̀ lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Hafiz Harun lọ́ṣogbo Faari Ádámọ̀ lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Lukman nísàlẹ̀ kòtò Faari Ádámọ̀ lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Sheikh Miftahuddin ní àtàbùlẹ̀ ti fi lọ́yọ̀ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Sheikh Abdulrahman ọmọ àlùbáríkà ń kọ́ lọ́yọ̀. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Chief Imam ní Ọ̀yọ́ Sheikh Abdulgani ń kọ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Moshood Adébáyọ̀ Faari Ádámọ̀ lè jẹ́ o. Marikazy ni wá o, Faari Ádámọ̀ Lókè ládé ògùn o. Abdulsalami Muhammad la Awali tí ò sí mọ́ ń kọ́. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Mufti ní lókè ògùn Abdulrahim Hamza. Marikazy ni wá o, Faari Ádámọ̀ ládé o. Ṣé
Sheikh Amudulilahi Faari Adamu lẹ́jẹ̀ ń ṣàkí. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Àṣàkàwé Azeez Abdulrahman bàbá o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Abdulrahman Fasasi Faari Adamu lẹ́jẹ̀ o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Àtàyè ṣe jápá l'Ílọrin Faari Adamu lẹ́jẹ̀ o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Ustaz Abdul Qadiri àgbàlọ́sìn àgbáńkó. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Abdullahi Sauti l'Amẹ́ríkà Faari Adamu lẹ́jẹ̀ o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Abdulsalami Lukman Ọláyínká ní London kọ́ o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Abubakar Ọláyínká ẹ̀kí ọ̀tẹ̀ sàláàtì. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Àfàmúmínì òkè Faari Adamu lẹ́jẹ̀ o. Marikazy ni wọ́n Faari Adamu. Afárayim Albarisi Sàláàtì Faari Adamu lẹ́jẹ̀ o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Gbogbo àṣà ti Samorka Faari Adamu lẹ́jẹ̀ o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Ẹ dákun Sauti òtó bí wọ́n ṣe dàgbà Marikazy. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Bébí ṣe ń rántí màá ní ẹ̀yìn àgbààgbà ẹ̀ má máa bínú o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Marikazy pọ̀ jù ni o mi ò ní lè dárúkọ tán o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Gbogbo Marikazy àgbáyé fi mí yá ṣe o Ádámù o. Marikazy ni wọ́n Faari Adamu lájẹ́ o. Ébà Ọlọ́run máa ṣọ́ bàbá ń bari ìgbà àdìó. Ọmọ bàbá Alágége Adamu àdìó ṣe. Ọlọ́run máa ṣọ́ bàbá ń bari ìgbà àdìó. Ọmọ bàbá Alágége Adamu àdìó ṣe. Ọmọ sùnú sí bàbá ní sọlọ Mustapha. Ọmọ bàbá Alágége Adamu àdìó ṣe. Ọmọ sùnú sí bàbá ní sọlọ Mustapha. Ìlú bàbá wa ṣe wá Adamu àdìó ṣe. Ọmọ Ìlọrin lè rí ayé mi Murtado. Ìlú bàbá wa ṣe wá Adamu àdìó ṣe. Ọmọ Ìlọrin lè rí ayé mi Murtado. Òun lọ́wọ́ bó ṣe kú ṣe wá Adamu bàbá Alágége. Bàbá onílé ńlá ní Bàrígà tó kárí ayé. Òun lọ́wọ́ bó ṣe kú ṣe wá Adamu bàbá Alágége. Ọkọ Mọ̀sùn ráwọn lọ́hùn tó yìn Bọ́lájí. Òun lọ́wọ́ bó ṣe kú ṣe wá Adamu bàbá Alágége. Ọmọ Àjàdí bàbá lásàlátù Ṣéhù Kárìmù tó kú. Òun lọ́wọ́ bó ṣe kú ṣe wá Adamu bàbá Alágége. Fáàrò ní Ulama bàbá Fárẹ́ àárín. Òun lọ́wọ́ bó ṣe kú ṣe wá Adamu bàbá Alágége. Iṣẹ́ tó rán Bọ́lájí bàbá ń bá